بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله كل الله فún فضيلة الشيخ الإمام البصيري أناغون بسم الله الرحمن الرحيم كل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله فún فضيلة الشيخ الدكتور الحاج Professor Ismail Rajun láti India Bismillahirrahmanirrahim kul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillah kul Allahu fún fadilatu Sheikh Alhaji Ismail Okutagidi Bismillahirrahmanirrahim kul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillah kul Allahu fún fadilatu Sheikh Muhammad Bashir Ibn Sulaiman Ibn Abdul Qadiri Olondare, the founder of Ikhlasiyya worldwide Bismillahirrahmanirrahim kul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillah kul Allah fún baba tapa Sheikh Muhammad Al-Tobewi Bismillahirrahmanirrahim kul Allah ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillah kul Allah fún gbogbo àwọn àfáà wa àti gbogbo òkú mùmínì lápapọ̀ Bismillahirrahmanirrahim kul Allah ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillah líláàfi ìsájà àránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba Global Dahiratu Dhikrlahi lillahi wallahu ya'simuka minan nas àti gbogbo àwọn olólùfẹ́ wa lórí gúnmẹ́rẹ̀rẹ̀ àgbáńlá ayé àti lórí social media Bismillahirrahmanirrahim líláàfi Quraishin líláàfi imrilata sitai wa sayfi falyabdu rabba hazal bait allazi at'amahum min ju'i wa amanahum min khawf Bismillahirrahmanirrahim idha ja'a nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwab àmín ya Allah àwa kí gbogbo àwọn àfáà ẹ̀sìn tí wọ́n bẹ lórí gúnmẹ́rẹ̀ẹ̀rin ayé tọ́lọ́run bá kí gbogbo àwọn ẹni tí ẹ̀ ní suratu Yunus pé a'udzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun allazina amanu wa kanu yattaqun لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ó tún kí àwọn ẹni Ọlọ́run ọba àwọn àfáà tòótọ́ tí wọ́n ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání Ọlọ́run ọba tó kí wọ́n bì kan allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubi ويتفكرون في الخلق السماوات والأرض ربنا من عليك عذاب باطلا سبحانك فقنا عذاب النار akí gbogbo àwọn àfáà ẹ̀sìn yanyan afẹ́lọ́run ọba kí wọn tọ́pìkì wa lónìí a ti kọ síbẹ̀ ìbéèrè tí màláíkà kú máa béèrè lọ́wọ́ èmi àti ẹ lọ́jọ́ tá bá fẹ́ fayé lẹ̀ láì tí ìdénú sàárè ìbéèrè tí màláíkà ikú máa ń béèrè lọ́wọ́ ẹni tó bá fẹ́ gba ẹ̀mí ẹ̀ ìjẹ́ni dáadáa ni ìjẹ́ni ibi ni ó ní béèrè tí màláíkà ikú máa béèrè àwọn tó dẹ̀ jẹ́ ẹni ibi bó bá ṣe ń béèrè lọ́wọ́ wọn ló máa fi gbájú dá wọn lóhùn Ọlọ́run ọba gbogbo ìgbàkígbà tá a bá bọ́ sọ́wọ́ ìwọ Ọlọ́run ọba jẹ́ ká bọ́ sọ́dọ̀ ìwọ Ọlọ́run ọba pẹ̀lú sàlámà ìwọ Ọlọ́run ọba kó káṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ kò jẹ́ ká kú sínú ẹ̀sìn Islam lọ́lọ́run bá fi sọ fún wa níbi kan pé taqullaha haqqa tuqatihi wala tamutuna illa wa antum muslimun já kú sínú ẹ̀sìn Islam o já kú gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo Ọlọ́run ṣàánú wa o má jà rí dààmú naam tọ́pìkì yẹn ni pé kí ni ìbéèrè màláíkà kú àwọn tó bá fẹ́ kú àkọ́mọ́ rí pé àwọn èèyàn ń kú ni àmọ́ nira tí wọ́n ń fèsì ọjọ́ tá bá fẹ́ kúrò láyé ọjọ́ tó tọ́ọ̀fù púpọ̀ ni ká má ti sọ̀rọ̀ ohun àkọ́kọ́ nu sàárè ká má ti sọ̀rọ̀ bá ṣe máa gbénu sàárè lọ títí dọjọ́ ẹ̀san títí ọjọ́ nàró yawmal qiyamah ọjọ́ tó bá fẹ́ kúrò nínú ayé gangan tásàrà ìlú dé báyìí tí màláíkà kú dé báyìí kí làwọn béèrè ẹ̀
ọlọ́run bá wá ń sọ fún wa tẹ́bẹ́ ká lọ wo Suratul Araf Quran chapter 7 verse 37 ọlọ́run bá ní bada ista'azati wal basmala famana aslamu mimman iftara ala Allahi kasiban aw kasaba bihayati ulaika yanaluhun nasibun minal kitab حتى إذا جاءتهم رسلنا يتوفونه قالوا أين ما كنتم تدعون من دون الله قل أضلوا عنا وشهدوا على أنفسهم إنهم كانوا كافرون. ọlọ́run ọba ń sọ fún wa ní Suratul Araf 37 faman aslamu mimman iftara ala Allahi kasiba gbogbo àwọn ẹ̀dá àwọn kan bẹ tó kí wọ́n ṣe kí ni o tí wọ́n parọ́ mọ́ Ọlọ́run ó ń bẹnu àwọn àfáàyè sí nǹkan tọ́lọ́run ò sọ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pọ́lọ́run wí òun lọ́lọ́run sọ ń bí Quran chapter 7 verse 37 òun lọ́lọ́run sọ fún yín bíi pé kí ni o faman aslamu mimman iftara ala Allahi kasiba gbogbo nǹkan tọ́lọ́run ọba ò sọ tẹ́yìn kan wá pé ọlọ́run ọba ló sọ báyìí ọlọ́run ọba kan ló sọ báyìí ọlọ́run ọba sọ báyìí ọlọ́run ọba ní pé a lè ṣoògùn àwọn kan sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba là lè ṣoògùn ọlọ́run ọba ní pé a lè lu jìbìtì ọlọ́run ọba ní pé kiri gbogbo nǹkan tọ́lọ́run ọba ò ṣe àwọn kan lọ́lọ́run ọba bímọ ẹ̀sìn gbogbo àwọn irọ́ lóríṣiríṣi tí àwọn èèyàn máa ń pamọ́ lọ́hùn kódà nínú àwọn scholars náà nítorí ayé nítorí nǹkan náà fẹ́ jẹ nítorí pé wọ́n ń wojú àwọn èèyàn nǹkan tọ́lọ́run ọba ò wá sọ wọ́n wá lọ́lọ́run ọba sọ báyìí nínú àlùkùránì àwọn gbọ́ tọ́lọ́run ọba sọ báyìí ọlọ́run ní gbogbo ẹni tó bá parọ́ mọ́ ọlọ́run ọba famana aslamu mimman iftara ala Allahi kasiba ẹni tó bá parọ́ mọ́ ọlọ́run ọba aw kasaba bi ayatihi àbó parọ́ mọ́ nǹkan àmì òun ọlọ́run ọba bóyá ó parọ́ mọ́ àlùkùránì nǹkan tó àlùkùránì ò wí ó lálùkùránì wí àbó ń twist ọ̀rọ̀ àlùkùránì àbó parọ́ mọ́ ànábì Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́run ọba ní hùlẹ́ àyíká gbogbo orú àwọn tó bá parọ́ mọ́ ọlọ́run ọba àbó parọ́ mọ́ àmì àwọn ọlọ́run ọba hùlẹ́ ìkà yanaluhun ó ń bọ̀ wá bá wọn o kí ló ń bọ̀ wá bá wọn nasibuhun gbogbo nǹkan tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí nínú ayé yìí ṣe pé àràmọ́ lọ́lọ́run ọba mo sọ fún wa kò ní sọ pé torí pé òkírun fún kó má kẹ rahman ni a kẹ kò ní sọ pé ó jẹ́ kèfèrí kó má kẹ gbogbo èèyàn ló ń kẹ́pọ̀ gbogbo orú àwọn tó purọ́ mọ́ Ọlọ́run ọba nínú ayé gbogbo orú àwọn tó purọ́ mọ́ àmì àwọ̀ Ọlọ́run ọba bí àlùkùránì bí ànábì Muhammad nínú ayé yìí tí wọ́n ń dìnáì tí wọ́n ń parọ́ fáwọn èèyàn torí ayé tí wọ́n ń parọ́ mọ́ Ọlọ́run ọba tí wọ́n ń parọ́ mọ́ òjíṣẹ́ Ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ọba òwí tí wọ́n lọ́lọ́run ọba wí Ọlọ́run ọba ní pé ulaika yanaluhum nasibuhum minal kitab gbogbo àdéhùn tá a ṣe fún wọn nínú tírà ipò àwọn ẹ̀tọ́ wọn tá la máa fún wọn nínú ayé yìí ní tìtorí pé wọ́n parọ́ máwọ̀ Ọlọ́run ká má fún wọn o tàbá kọ́pọ̀ lówó ni wọ́n kó tó di pé wọ́n délé ayé tí wọ́n wá délé ayé tí wọ́n parọ́ máwọ̀ Ọlọ́run nǹkan tá a wí tí wọ́n láwọ̀ Ọlọ́run wí ní tìtorí pé wọ́n parọ́ mọ́ wa ká má fún wọn lówó ká sọ pé wọ́n ní jólówó mọ́ á fún wọn lówó ní tìtorí pé àfáà kan parọ́ máa wọ Ọlọ́run ọba ká kọ sílẹ̀ pẹ̀mí àágùn ká sọ́dẹ̀ lẹ́mí kúkúrú ní tìtorí pé àfáà kan purọ́ mọ́ wa ká ti sọ pé ó máa ní good health ó máa lálàáfíà ká wá tìtorí pé purọ́ máa wọ Ọlọ́run ọba nǹkan táwọ̀ Ọlọ́run ọba ò sọ ó láwọ̀ Ọlọ́run ọba sọ ká sọ pé kí ni o ká sọ́dẹ̀ lẹ́mí kúkúrú ní tìtorí pé àfáà kan àbí ẹnìkan purọ́ máa wọ Ọlọ́run àbó purọ́ máa wọ àmì àwọ̀ Ọlọ́run káwá ti sọ pé irú ẹni bẹ́ẹ̀ o ẹ̀mí ẹ̀ máa gùn ká sọ́dọ̀ lẹ́mìí kúkúrú irú ẹni bẹ́ẹ̀ ó máa lárísìkí ká máa fún lárísìkí mọ́ gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ ní ti dáadáa o nasibuhum minal kitab tá a ti sọ sínú tírà gbogbo irú àwọn ẹ̀tọ́ bẹ́ẹ̀ which is araman á fún irú ẹni bẹ́ẹ̀ ẹni náà máa gbádùn láyé so kò bá rẹ́ nìkan bóyá nínú àwọn Islamic scholar wọ́n ń gbádùn wọ́n ń ṣe fọ́ntẹ́fọ́ntẹ́ èrò ń lọ lọ́tún èrò ń lọ lọ́sì kò túmọ̀ pé wọ́n jẹ́ ní Ọlọ́run ọba òun lọ́lọ́run ọba ń sọ yìí faman aslamu mimman iftara ala Allahi kasiba gbogbo àwọn tó bá wù kó máa parọ́ máa wọ Ọlọ́run ọba aw kasaba bihayatihi àbí wọ́n pe àmì àwọ̀ Ọlọ́run ọba nírọ́ ulaika gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ o yanaluhum nasibuhum ó ń bọ̀ wá bá wọn kí ni nǹkan tó ń bọ̀ wá bá wọn nasibuhum minal kitab gbogbo àdéhùn gbogbo nǹkan tá promise wọn ní ti dáadáa pa máa fún wọn ní tìtorí nǹkan báyìí ká má fún wọn a má fún wọn o
àtá títí ibi tá ẹ máa gbọ́ o àtá títí ìzá ajá àtihùn rasuluna títí tí àwọn Ọlọ́run bá fi wá rán òjíṣẹ́ wa sí wọn òjíṣẹ́ wo rasuluna títí táwọn àtá ìzájá àti ohun rọ̀súlù náà títí táwọn Ọlọ́run bá fi wá rán òjíṣẹ́ wa wá bá wọn tá lójíṣẹ́ náà yàtà wá fáúnà hún tá fi rán òjíṣẹ́ màláìka kú sí wọn. So pé o ṣe Ọlọ́run kò ní k'Ọlọ́run dá ẹjọ́ ẹ láyé yìí kò ní k'Ọlọ́run discipline ẹ pé o ń ba ẹ̀sìn Ọlọ́run jẹ́ kò ní pé kò jìyà látàyè yìí kò mí ìnáwó Ọlọ́run sọ fún ẹ gbogbo promise tó bá wù kó ti kọ láti inú oyún fún ẹ ó lóun máa fún ẹ ní gbogbo nǹkan dáadáa gbogbo all good òun máa fún ẹ pẹ̀lú bó ṣe ń purọ́ mọ́ Ọlọ́run yẹn nǹkan tọ́lọ́run ọba òwí tó lọ́lọ́run wí nǹkan tánà bí òwí tó lánà bí wí nǹkan tó rí ní Àlùkùránì tó lálùkùránì sọ bẹ́ẹ̀ Àlùkùránì ní kíkà síngbẹ́rẹ́ tẹ́ ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn Àlùkùránì ló ní kẹ́ síngbẹ́rẹ́ fún ìyàwó oníyàwó ní hòhò Àlùkùránì ló ní kí ìyàwó oníyàwó máa wẹ ọṣẹ nínú ilé yín ní hòhò tọ́kọ ẹ̀ ò dẹ mọ́ ìwà àbàjẹ́ tẹ́ ń ṣe Ọlọ́run ọba ní gbogbo àwọn tó purọ́ mọ́ Ọlọ́run ọba àtàwọn tó purọ́ mọ́ gbogbo àwọn nǹkan àmì àwọn Ọlọ́run ọba gbogbo àdéhùn gbogbo ẹ̀tọ́ wọn a ní ṣàbòsí wọn á fún wọn lẹ́tọ́ wọn tó jẹ́ ti dáadáa nínú ayé á fún wọn wọn á máa gbádùn ẹ̀tọ́ wọn náà títí dìgbà wo àtà ìzáàjà àti rọ̀ṣúlù náà yàtọ̀ wà fáwọn ọ̀hún títí tí màláìka ikú á fi wá bá wọn títí tá a fi sẹ́ǹdì òjíṣẹ́ wa tó máa wá gba ẹ̀mí wọn sí wọn yàtọ̀ wà fáwọn ọ̀hún tó máa wá píkì ẹ̀mí wọn wọ́n gbádùn títí dọjọ́ ọkú nífi ìmọ̀kọ́ dùn wọn gbogbo nǹkan tá promise wọn gbogbo ẹ̀ la máa fún wọn títí tí màláìka àkú àfi wá dé bá wọn tí màláìka àkú bá wá dé bá wọn kí ló máa wá sọ fún wọn lọ́jọ́ tó bá fẹ́ kú ẹ mọ ìnira tó kù ń ké ni àwọn tó bá ṣe àìdá nínú ayé ọjọ́ tó fẹ́ kúrò láyé ọjọ́ wàhálà ni fún wọn máa gbọ́ ní Suratul Araf Quran chapter 7 verse 37 tí màláìka àkú bá wá dé wá bá wọn màláìka àkú wá sọ fún wọn pé kọ́ọ̀lù aina ma kuntum tad'una min dunillahi àwọn pẹ̀túpẹ̀tú ẹ̀dà àwọn àjẹtẹ ọjọ́ ń ṣe mítìndà àwọn tẹ ọjọ́ ń ṣe gbẹ̀mùlẹ̀dà àwọn tẹ ọjọ́ ń ṣe fádà àwọn wòlíì onísáàmù tẹ ọjọ́ ń gbìjà ara yín dà àwọn àlìjọ̀nú tó ń ránṣẹ́ káàkiri dà lónìí aina ma kuntum tad'una min dunillahi gbogbo àwọn nǹkan kan tó gbésẹ̀gbẹ́ tó ń sìn papọ̀ pẹ̀lú Ọlọ́run ọba òun màláìka àkú ń bẹ níwájú ẹ lónìí aina ma kuntum níbo ni wọ́n wà àwọn nǹkan tó gbésẹ̀ àwọn oògùn wọ̀nyẹn òun dà lónìí o ṣé wọ́n sí bí wọ́n hẹ́ẹ̀pù ẹni èmi màláìka ikú wà ń bí yìí mo wà lọ́dọ̀ ẹ̀ báyìí aina ma kuntum tad'una min dunillahi gbogbo àwọn nǹkan tó ń ṣe òṣèfà ni ó ń bọ Ọ̀ṣun ni ó ń bọ Ọya ni ológun sílé ni oníṣàngó sílé ni olóbàtálá ni gbogbo àwọn nǹkan gbára ó ń bẹ nínú minati ni ó ń bẹ nínú ẹgbẹ́ oṣó ni ó ń bẹ nínú ẹgbẹ́ àlìjànú ni owó àfà ó ń bá àwọn aláwo ṣiṣẹ́ pọ̀ ni ìwọ àfà ó ń bá àwọn wòlíì ṣiṣẹ́ pọ̀ ni gbogbo àwọn nǹkan gbára ayé nǹkan gbára èṣù yányán ìwọ àfà ó léṣù sílé ni òṣèfà sílé ni ó láwọn nǹkan burúkú wọ̀nyí gbogbo àwọn nǹkan gbára onípẹ̀tùpẹ̀tù olólùgbòhùn ó láfọ̀ọ́ṣẹ́ gbogbo nǹkan wọ̀nyí àsàrà ìlú màláìka àkú máa bí any point of death lọ́jọ́ tó fẹ́ gbẹ̀mí ẹgbẹ́ kí ni o ohun àsàrà ìlú ti dé báyìí o aina ma kuntum tad'una min dunillahi gbogbo pẹ̀tùpẹ̀tù tí wọ́n máa ń lò wá mọ́sálásí fáwọn jàmáà yẹn òun dà lónìí èmi àsàrà ìlú wà ń bí gbé wọn jáde gbogbo mítìn tó lọ máa ń ṣe lóru yẹn tí wọ́n dẹ̀ ń pè é láfà gbogbo mítìn tó ń ṣe pẹ̀lú àwọn oṣó pẹ̀lú àwọn àjẹ́ pẹ̀lú àwọn nǹkan tí ò tọ́ lọ́hùn gbogbo àwọn tó ń bá ṣẹgbẹ́ yìí èmi àsàrà ìlú wà ń bí mà fẹ́ gbẹ̀mí ẹ̀ báyìí àwọn pípù wọ̀nyẹn dáa àwọn ìyá ètùtù àwọn ìyá tó lè ṣaláì má ṣe lálaalẹ́ èmi àsàrà ìlú wà ń bí àwọn ìyá dà o mo fẹ́ gbẹ̀mí ẹ̀ báyìí ò pa àwọn ìyá wá kán ràn ẹ́ lọ́wọ́lọ́wọ́ èmi àsàrà ìlú lónìí gbogbo àwọn ìmùlẹ̀ àwọn àgbà ẹ̀yọ́nú àgbà tó ń ṣe èmi àsàrà ìlú fẹ́ gbẹ̀mí ẹ̀ báyìí sẹ́ àwọn ẹ̀yọ́nú àgbàdà ìmùlẹ̀ àgbàdà pé àwọn àgbà wá èmi àsàrà ìlú mo fẹ́ gbẹ̀mí ẹ̀ mo fẹ́ kún àgbà ẹ̀ lọ́wọ́ mi lónìí aina ma kuntum tad'una min dunillahi gbogbo àwọn nǹkan tó ń jíṣe lẹ́yìn ó ti lọ ájì ó sàṣàfá ó sàmárìwà bó ṣe ń lọ ájì ló ń lọ múra gbogbo àwọn nǹkan tó wá fi ń ṣìkejì Ọlọ́run nínú ayé
Asarailu malakili mauti, malaika akú máa bèrè lọ́wọ́ any point of death. Haina ma kuntu tadihuna min dunillahi. Ibo ni wọ́n wà? Kó wọn jáde báyìí kó wọ́n gbà lọ́wọ́ ẹ̀mí Asarailu. Kí lẹni tí Asarailu fáwọn gbẹgbẹ ẹ̀mí ẹ̀ kí ló máa sọ? Òun náà máa ní kọlu adọ́luhun aina wa asha wa shahidu. Ala anfusi a máa jẹ́rìí lórí ara ẹ̀. Adọ́lù kọlù adọ́lù ohun orí wọn o. Wọ́n ti fi hún lẹ̀. Point of death, àjẹ́ ẹgbẹ́ àjẹ́ tó wà, wọ́n máa fi ẹ́lẹ̀. Tásìkò ikú bá tó, tí màláíkà ikú bá dé. Ẹgbẹ́ ominati tó wà, wọ́n máa fi ẹ́lẹ̀ tí màláíkà ikú bá dé. Olúgbóhùn pẹ̀túpẹ̀tú, ó gbọ́ tí Yorùbá sọ fún ẹni. Wọ́n ní Ògún ló ní gbogbo ọjọ́ gbogbo. Àbí wọ́n ní Ògún ló lọ́jọ́ kan ìpọ́njú. Orí ẹni ló lọ́jọ́ gbogbo wíṣì sọ Ọlọ́run ọba tó dá wa. Ògún máa fi ẹ́lẹ̀ ní point of death. Kí ló ń jẹ́ Ògún? Níwájú malakili maut. Níwájú ikú. Ó máa bèèrè, òun máa tó bèèrè fún ni o. Kì í ṣe pé Ògún máa dédé. Asarailu malaika kú máa bèèrè fún ni pé gbogbo nǹkan agbára tó ló níyẹn, ìwọ tí wọ́n ń pè lálágbára ayé yẹn, gbogbo nǹkan agbára tó níyẹn, where is it? Jẹ́ kí wọ́n gbà ẹ́ lọ́wọ́ ẹ̀mí Asarailu lónìí o. Òun náà máa sọ pé kí ni o? Adọ̀lú mi rí wọn mọ́, wọ́n ti sáfi mí sílẹ̀. Wọ́n ti dá mi dá bùkátà ara mi. Ẹgbẹ́ oṣó tí mo wà lónìí wọ́n ti fi mí lẹ̀. Ẹgbẹ́ àjẹ́ tí mo wà wọ́n ti fi mí lẹ̀. Ìwọ Asarailu mi rí wọn mọ́. Gbogbo àwọn nǹkan gbára tí mo fẹ̀yìn tí wọ́n ti fi mí sílẹ̀. Àlìjọ̀nú ti sáfi mí sílẹ̀. Oṣó ti sáfi mí sílẹ̀. Àwọn wòlíì Sáàmù àti babaláwo tá a jọ ń ṣe mítìnì mi rí wọn mọ́ lónìí. Wọn lè ràn mí lọ́wọ́ mọ́ lónìí. Lónìí o, wọ́n ṣe ìdú aláhàn fún síhìn lónìí o, òun wá ń jẹ́rìí lórí ara òun pé kí ni kánú káfìrín. Òun wá ń jẹ́rìí pé kèfèrí lòun. Kó tó kú ni wàá ti jẹ́rìí pé wàá ti mọ̀, wàá ti máa regret pé kí ni o, kèfèrí ẹlẹ́bọ ni ẹ́. Asarailu bá ti béèrè àwọn nǹkan wọ̀nyí. Bódẹ̀ ṣe máa béèrè pẹ̀lú bítì ló fi ń béèrè lọ́wọ́ wọn. Ibi tí wàá ti mọ̀ pé pẹ̀lú bítì ni tọ́bá ìka lọ́wọ́ Suratul Anfal. Quran chapter 8 verse 50 to kíni 51. Asarailu ṣe ń béèrè pé aina ma kuntum tad'una min dunillahi. Bó ṣe ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti pàǹkan pọ̀ mọ́ lọ́wọ́ ọba wọn. Bẹ́ẹ̀ náà ló máa gbá wọn lójú, ló máa fún wọn ní ìgbámú ìgbárùn. Ibi tí wàá ti mọ̀ pé Asarailu ń lù wọ́n. Jẹ́ kí mi àti ẹ lọ wo Quran chapter 8 verse 50 to 51 Suratul Anfal. Kí lọ́lọ́run bá sọ? Walau tara is yatawaffa lazina kafaru li malaikatu yadribuna wujuhahum wa adbarahum. Ó gbọ́ bẹ́ẹ̀. Allahu Akbar. Ó gbọ́ nǹkan tó sọ. Tí àwọn màláíkà ohun Ọlọ́run ọba tó bá fẹ́ gba ẹ̀mí àwọn aláìgbàgbọ́ àbáwọn tó pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba, àbáwọn tí wọ́n ń ṣe oògùn, nǹkan tó gùn tó lani lóògùn, àbáwọn tí wọ́n ń ṣẹbọ, àbáwọn tí wọ́n fi nǹkan tí ò tọ́ Ọlọ́run tí wọ́n ń gbé sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ọba. Tí Asarailu màláíkà kú tó bá ti ń béèrè lọ́wọ́ wọn pé aina ma kuntum tad'una min dunillahi, gbogbo àwọn nǹkan agbára ẹ̀kọ́ lónìí kí wọ́n gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀mí Asarailu. Bó ṣe ń béèrè yẹn pẹ̀lú gbájú ni o. Suratul Anfal ló ń sọ fún ẹ bẹ́ẹ̀. Bó ṣe ń béèrè yẹn kí ni o? Lazina kafaru lil malaikatu yadribuna wujuhahum. Wọ́n máa gbá ní ojú, wa adbarahum, wọ́n máa fún ní fọ́rùn látẹ̀yìn. Wazuku azabal harik. Ogbe àwọn Asarailu àwọn máa sọ fún màláíkà, máa sọ fún pé sórí gbogbo ìta ń fún ẹ nígbàjú, ta ń fún ẹ nígbàmú yìí o. À ń test ẹ wò ni o, òun jẹ testing ni o. Promo ló ń gba, ó ṣì ń gba promo ni o. À ń fún ẹlẹ́sàmpù ibi tó ń lọ ni o. Kí lọ́lọ́run wá sọ? Ọlọ́run padà sọ ní 51 fún wa pé kí ni zálíkà bima qaddamati aydikum. Gbogbo àwọn tẹ́rí pé Asarailu màláíkà kú ń lù nílùú bàrà yìí. Gbogbo àwọn tẹ́rí pé màláíkà ikú ó ń fà mí wọn yọ pàtì pẹ̀lú agbára yìí tó ń lù wọ́n yìí. Zálíkà bima qaddamati aydikum. Kò dédé lù wọ́n lásán, àwọn ọlọ́run bò kí ṣọba lábòsí o. Ó lù wọ́n torí pé kí ni wọ́n tọ́ sí yà. Gbogbo nǹkan tí wọ́n ń jẹ̀yà sí, nǹkan tí wọ́n ti fọwọ́ ara wọn fà ni wọ́n ń jẹ̀yà lé lórí. Wa ana Allah, èmi ọlọ́run ọba laysa bisalamin lil abid. Èmi ọlọ́run ọba ò ní ṣe àbòsí fún ẹni tó bá jẹ́ fún ẹrúsìn mi kankan. Ẹ ti rí báyìí. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run.
ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbogbo ẹni tí ò gbàgbọ́ gbogbo àwọn tí ò gbàgbọ́ ọjọ́ ló fẹ́ kúrò láyé wọ́n máa ṣẹ̀hídà fúnra wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí gbàgbọ́ wọ́n máa confirm ara wọn pé àwọn ò kì í ṣe onígbàgbọ́ ní point of death kí la wá ń bá kiri ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá ní kẹ́ jẹ́ ká sìn o kò sóògùn kan o kò sálágbára kan o kò sóṣó kan o kò sájẹ́ kan o kò sẹ́lẹ́bọ lóògùn kan o Ọlọ́run bá ní kẹ́ jẹ́ ká gbára lé o gbogbo nǹkan tó bá wù kó gbára lé pátápátá àsàrà ìlú ń bọ̀ wá challenge wọn o màláìkà kú ń bọ̀ wá challenge wọn lọ́jọ́ tó fẹ́ gba ẹ̀mí ẹ o àyínà máa kún tó tẹ̀dí húnà min dunillahi ibo ni gbogbo àwọn nǹkan agbára ẹ wà gbogbo àwọn ẹgbẹ́ tó wà gbogbo àwọn nǹkan tó fi ń ṣèkejì Ọlọ́run yẹn ibo ni wọ́n wà pé wọ́n jáde sí mímí àsàrà ìlú fẹ́ gbẹ̀mí ẹ̀ kí wọ́n ẹ̀pù ẹ wàá dẹ̀ wá máa jẹ́rìí pé ò rí wọn mọ̀ ò tiẹ̀ mọ̀ wọ́n ti sáfìẹ́ sílẹ̀ ní sport yẹn náà ni wàá tí wàá máa ṣe yí dé ara ẹ pé kí ni o hálẹ̀ àǹfùsì yìí nínú ara ẹ pé kí ni o hánàhù pé wọ́n o kánù káfírún ipe kèfèrí ni ẹ káfírín point of death lẹ́lòmíì ti sáyìn ló ti mọ̀ pé olórí ibú lòun o òsì lòun ṣe látọjọ́ sí point of death ló ti sáyìn pé kèfèrí lòun àtayé nìyàn ti mọ́ ń jìyà o ẹ má ẹ̀ka pa nǹkan pọ̀ mọ́ lọ́hun o àyà Al-Qur'ani ni èyí ta tírìtì fún wa gbogbo àwọn tó ń purọ́ mọ́ lọ́hun nǹkan tó lọ́wọ́ ọba ò sọ tán lọ́lọ́hun sọ nǹkan tó Al-Qur'ani ò sọ tán Al-Qur'ani sọ ṣẹgbọ́n nǹkan tó lọ́wọ́ ọba sọ faman hazlamu mimman iftara ala Allahi kasiba tẹ́ ń parọ́ mọ́ lọ́wọ́ ọba áwùkà sábàbí àyà àti tẹ́ ń parọ́ mọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run àti àyà Ọlọ́run àti Al-Qur'ani àtàwọn òwe Ọlọ́run Ọlọ́run gbogbo nǹkan ta promise yín ní dáadáa à ń bọ̀ wá fún yín ulaika yanaluhum nasibuhum à ń bọ̀ wá fún yín minal kitab tá ti ṣàdéhùn fún yín nínú tírà ẹ wá gbádùn ẹ̀ títí fáá àtà ìzájá àti hùn rúsùlùnà títí tá fi rán òjíṣẹ́ wa sí yín o yàtàwà fáwọn ọ̀hún pé kó wá gba ẹ̀mí yín kọlù tó jíṣẹ́ wa yẹn á dẹ̀ máa sọ fún yín which is malaika kú haina ma kuntum tad'una min dunillahi gbogbo àwọn kan tó fi ń ṣèkejì Ọlọ́run tó ń dàpọ̀ yẹn àwọn oògùn àwọn gbogbo ẹ̀yẹn àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ tó wà yẹn àwọn ọ̀dà lónìí òun àsàrà ìlú fẹ́ gbẹ̀mí ẹ̀ kí wọ́n á gba ẹ̀lẹ́ o jẹ́ ìwọ máa wá máa sọ fún pé kí ni o kọlù àdọ́lù wọ́n ti sá fi mí sílẹ̀ gbogbo wọn yányá wọ́n ti fi mí lẹ̀ mi rí wọn mọ́ hánà àmọ́ òun lónìí o tó ń fẹ́ bọ́ sọ́wọ́ Ọlọ́run lónìí o wọ́n ṣẹ̀hídù òun jẹ́rìí ala àǹfúsìn lórí ara òun àna òun pé òun o kánù káfírin ipé kèfèrí Ọlọ́run yányán lòun ajábọ́ lẹ́nu àfáà fèkì lọ́jọ́ bá fẹ́ kúrò láyé ajábọ́ lẹ́nu ìmáàmù fèkì lọ́jọ́ bá fẹ́ kúrò láyé ajábọ́ lẹ́nu làdáni fèkì lọ́jọ́ bá fẹ́ kúrò láyé tásàrà ìlú bá dúró tì ajábọ́ lẹ́nu mùkádàmù àfáà ṣéhù tó ní kó máa fòfógóró lóṣẹ́ tó ní kó máa lò nǹkan òkú tó ń wọ omi tó fi wẹ ọmọ tuntun àwọn ọ̀rọ̀ yìí máa jáde lẹ́nu wọn wọ́n á ṣe ìdá ara wọn pé olórí ibú làwọn ò kèfèrí làwọn níwájú àsàrà ìlú pẹ̀lú gbájú gbámú sí ni yẹ́dìrìbú náà ojú háhùn wá àdìbà aráhùn mọ́ ṣe ń gbá àwọn màláìkà ṣe bá ń gbá lójú ni wọ́n máa gbá lẹ́yìn lọ́wọ́ Suratul Anfal Ọlọ́run bá dẹ̀ sọ pé gbogbo báwọn màláìkà ṣe ń fìyà jẹ wọn lọ́jọ́ tó fẹ́ gba ẹ̀mí wọn yẹn o zálíkà bí má qaddamat aydikum gbogbo ìyàtọ̀ gbọ́n fi ń jẹ wọ́n yìí o ìkọ́ tí wọ́n fọwọ́ ara wọn fà ní o wa ana Allah àmọ́ òun Ọlọ́run ọba laysa bisalamin lil habid mi ní ṣàbòsí fún ẹrú mi kan tẹbá ríyàn tó wọnú náà Ọlọ́run bá òṣàbòsí fún nǹkan tó fọwọ́ ara ẹ̀fà ní tẹbá ríyàn tó jíyà ẹ̀rì òkú mi wọ́n fi níwọ̀n kí ń sọ nǹkan tí gbogbo nǹkan bá rí níbi tó kú bá ti kọ́ la máa ń sọ wọ́n ti ṣínà hàn òkú mi ìgbájú àwọn màláíkà ó ti jẹ́ kígbẹ́ jáde nídìí òkú mi lójijì wọ́n ti fi ibi tó ń lọ hàn torí wọ́n padà ń sọ ń bẹ̀ pé kí ni o gbogbo ìyàtọ̀ fi ń jẹ́ yìí o wàzúkúhù azabil harik à ń fún ẹ lápèjúwe ibi tó fẹ́ lọ sọ̀kalẹ̀ sí ni o akọ̀rọ̀lá ṣe rí ọwọ́ ṣé àwọn màláíkà jọ àwa èèyàn àwọn màláíkà tí wọ́n kí ń jẹ tí wọ́n kí ń mu tí wọ́n kí ń sùn ẹ ti understand ṣé àwọn màláíkà jọ àwa èèyàn ẹ wo bífọ́ tí wọ́n á ṣe rí òun lọ́lọ́run sọ yìí lọ́jọ́ tó bá fẹ́ kúrò láyé ni kò tí ì dénú sàárè kò tí ì dọ̀rọ̀ munkar àti nakir kò tí ì dọ̀rọ̀ ẹ̀ ní spọ́ọ̀tù tó fẹ́ kúrò láyé ẹ̀rí pé máa bókú mi sọ̀rọ̀ pé ẹ kó sọ pé la ilaha illallah ń bó táwọn màláíkà ti tò síwájú ẹ̀ tí wọ́n ti ń fi nǹkan kí nǹkan hàn tí wọ́n ti ń sọ̀rọ̀ burúkú sí pé ó ti ṣòfò lónìí ó dáràn lónìí òun ní Kùránì sọ fún wa yìí wọ́n ti ń béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn nǹkan tó gbára lé yàtọ̀ sọ́lọ́hun yẹn àwọn ọ̀dà lónìí o kọ́ wá gba ẹlẹ̀ lọ́wọ́ àwa
àwa máa sọ pé òun ò rí wọn mọ́, wọ́n ti sáfihàn sílẹ̀. Èṣù máa sáfihàn sílẹ̀, àlùjọ̀nú máa sáfihàn sílẹ̀, oṣó máa sáfihàn sílẹ̀, ajẹ́ máa sáfihàn sílẹ̀ ní point of death lọ́jọ́ tí kú bá dé. Àsàrà ìlú àwọn máa bèèrè lọ́wọ́ ẹ̀, hayna ma kuntum tad'una min dunillahi, gbogbo àwọn kan tó gbára lé táyé hó tẹ̀lé ẹ ṣéhù. Tọ́lọ́run bá dẹ̀ ti sọ pé kí ni o, gbogbo pẹ́ báyé jẹ́ yẹn, gbogbo pẹ́ purọ́ mọ́ Ọlọ́run yẹn, àdéhùn tá a ti ṣe fún yín àní yọ kúrò, ẹ gbádùn títí a ní sùúrù fún yín dídí di ọjọ́ tẹ́ bá fẹ́ kú, tẹ́wàá lè jẹ́rìí fúnra yín pé olórí ibu ni yín yányán. Ẹ dákun yẹ ká ṣe dáadáa o, àdúrà wa gbà, àní rí dààmú, àní rí wàhálà. Bismillahi kúlú Allah fún Fadilatu Sheikh al-Imam al-Busayri ọ̀nàgún bismillahi rahman rahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Fún gbogbo ara wẹ́ ṣe tọrẹ àánú fáwọn aláìní, account number ní fáwọn aláìní o 0123214254, account number fáwọn aláìní 0123214254, Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà wa gbà o fún gbogbo àtàbá nípe ní níjà lórí any kind of àìsàn, sickness, àbí any kind of spiritual problem, àlùjọ̀nnú dáyàn láàmú ni, kíní kan dáyàn láàmú ni, contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization. We are going to sort your problem with Quran wa Sunnah. You understand? Ma direct yẹ pẹ̀lú prayer ni. Ọlọ́run ní dá gbogbo aláàmú o, àdúrà wa gbà o. So email wa lele globaldahiratu@gmail.com. WhatsApp number wa +27 61 295 6389. WhatsApp number wa +27 61 295 6389. Àdúrà wa gbà. Global Dahiratu Dhikrlahi Islamic Organization láti headquarter wa ní South Africa. Àdúrà wa gbà. Massalamu wa ila liqai.